mo kì í káàbọ̀ sí àjààbálẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára. ṣògo rẹni kejì Abíọ́nà lórúkọ tèmi. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá gbajúgbajà òṣèré Yétúndé Bákàrè ni ó ti gba àwọn olólùfẹ́ rẹ̀ nímọ̀ràn lórí ayélujára láti má ní ìrẹ̀wẹ̀sì ọkàn wípé tí wọ́n bá ń kí ìlú mọ̀ọ́ká kan tí kò bá dá wọn lóhùn kí wọ́n má fojú bẹ̀ wòran. ọ̀rọ̀ yìí ló jẹyọ látàrí fọ́nrán fídíò kan eléyìí tí obìnrin kan ṣe tó sì fi sórí ìtàkùn ayélujára wípé òun kí ìlú mọ̀ọ́ká kan kò sì dá òun lóhùn ni Yétúndé bá sọ wípé ẹnikẹ́ni tí irú rẹ̀ bá ṣẹlẹ̀ sí kó má fi bínú. ó ní kódà òun pàápàá nígbà mìíràn tí àwọn bá kí àwọn tó ju àwọn lọ nínú eré sinimá wọn kì í dá àwọn lóhùn òun á sì dá wọn lóhùn bí omi ìṣanwọ́. ẹ gbọ́ díẹ̀ nínú fọ́nrán fídíò rẹ̀. ó simple gan. I'm not your fan. Even as your fan, if I see you and I greet you, you're supposed to say hi. Now, there was another senior colleague that I saw at Auntie Fetia's party, and I greeted her. Mo tún súnmọ́ mú kí dáadáa. Ó dẹ̀ snub mi bọ̀ mi ò kú now. Tó dẹ̀ mo ṣe máa ń gbàdúrà pé Ọlọ́run ní fi àtijẹ́ mi síbi tó nira. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án gbajúgbajà akọrin Kanye West òun ni ó ti tọrọ àforíjì sí àwọn ènìyàn Júù látàrí ọ̀rọ̀ rẹ̀ kan eléyìí tí ó sọ lásìkò ìfọ̀rọ̀wánilẹ́nuwò rẹ̀ eléyìí tó sọ wípé wọ́n kà kún ọ̀rọ̀ àbùkù sí òun lọ́rùn èyí tí òun sọ sí Kristi. Kanye West òun ló wá sí gbangba wálíà láti wá tọrọ àforíjì lọ́wọ́ àwọn ẹ̀yà Júù wípé òun juwọ́ jùsẹ̀ òun sì sọ wípé kí wọ́n má bínú. ẹ gbọ́ díẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀. And I'm sorry for the entire population of a race that I feel is actually my brothers, because I classify and feel that I'm also connected with Christ in that way, that my people came from Africa in that way. And I can't say it's this exact teaching or that exact teaching, but I feel that there's an important, the sons of Abraham, however we want to word it, right? For us to come together and bring our different talents together to serve God collectively. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ àjọ tí kò rọ̀gbọ̀kú lé ìjọba tí ó sì tún gbájúmọ́ ìtọ́jú àwọn opó tó ń ti àwọn aláìní Kòkun Foundation ó ní ó ti fi ìbànújẹ́ ọkàn rẹ̀ hàn pàápàá lórí wàhálà ìkún omi eléyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ń là kọjá lásìkò yìí tó sì ń sọ ọ̀pọ̀lọpọ̀ wọn di aláìnílé. ó sọ èyí lásìkò tí ó ṣe àbẹ̀wò sí agbègbè kan níbi tí omi ti ń da àwọn ènìyàn láàmú tó sì ṣe ìlérí láti wá ibùgbé tó dára fún àwọn ènìyàn náà ní kíákíá. ó wá sọ wípé àsìkò yìí jẹ́ àsìkò tí àwọn ènìyàn gbọ́dọ̀ tètè dìde fúyà láti ran àwọn aláìní lọ́wọ́ àti láti rí dájú wípé wọ́n mú ayé gbẹdẹmukẹ nítorí wípé ohun tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ń là kọjá lásìkò yìí ó jẹ́ ohun tí kò ṣeé forí rọ́ rárá. ẹ wò díẹ̀ nínú fọ́nrán rẹ̀. Mighty warrior, great in battle, Jehovah is your name. Mighty warrior, great agbára wà nínú orúkọ rẹ o, Jehovah is your name. ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje ilé ìfowópamọ́ èrè lónìbó orílẹ̀-èdè Nàìjíríà CBN ní òye ti hàn gbangba wípé wọn yóò ṣe àtúnyà tó ń ti àtúntẹ̀ sí àwọn owó orílẹ̀-èdè Nàìjíríà kan èyí tí í ṣe náírà láti igba náírà sí ẹgbẹ̀rún kan. ọ̀rọ̀ yìí ló fojú hàn dé láti ọ̀dọ̀ ọ̀gá àgbà ilé ìfowópamọ́ náà Godwin Emefiele nínú ìpàdé eléyìí tí ó ṣe pẹ̀lú àwọn oníròyìn. ó sọ wípé ìgbésẹ̀ yìí yóò bẹ̀rẹ̀ láti oṣù kejìlá ọdún yìí wípé ẹni tó bá ní náírà àtijọ́ lọ́wọ́ lásìkò náà kí wọ́n tètè gbé lọ sí ilé ìfowópamọ́ fún tuntun. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà ọmọ ìlú mọ̀ọ́ká Kọ́láwọlé Ajéyẹmí ìyẹn Tèmítọ́pẹ́ Tajéyẹmí ní ọ̀pọ̀ àwọn ènìyàn ti ń kí wípé yóò lọ re yóò sì bọ̀ re. Tèmítọ́pẹ́ ló lo ìtàkùn ayélujára rẹ̀ sọ bí ó ti ń rìn ìrìn àjò padà lọ síbi tí ó ti ń kàwé rẹ̀ léyìí tí ó sì fi sórí ìtàkùn ayélujára náà. àmọ́ léyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì wá sí abẹ́ fọ́nrán náà tí wọ́n ń kí àwọn òbí rẹ̀ pàápàá Tóyìn Àìmàkú Ajéyẹmí wípé ó kú ìtọ́jú ọmọ náà nítorí wípé bí ọmọ òun ti ń ṣe dáradára sí ó ṣe ẹ̀yìn ìfọwọ́sowọ́pọ̀ àwọn òbí méjèèjì léyìí tí wọ́n sì sọ wípé láti ara Tèmítọ́pẹ́ ni àwọn ti mọ̀ wípé ìfẹ́ tó dára tó sì lọ́rìn ń bẹ láàrin àwọn ìdílé náà. ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún gbajúgbajà agbólórin sókè nì Kò Gbagidi ni ó ti gbé ọmọkùnrin kan kúrò lójú pópó tí ó sì sọ ọ́ di ọmọ láti máa tọ́jú. ìlúmọ̀ọ́ká agbólórin sókè yìí Kò Gbagidi ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti ṣe àlàyé bí ó ti gbé ọmọkùnrin
ọmọkùnrin alárìnkiri yìí kúrò lójú pópó. Ó ṣe àlàyé bí ọmọkùnrin ọ̀hún ti wá sí ìdí ọkọ rẹ̀ tó ti àwọn tó kù rẹ̀ láti tọrọ owó bí ìṣe wọn. Ṣùgbọ́n tí ọmọkùnrin yìí sọ wípé mo lè ya àwòrán yín nítorí wípé ó jẹ́ ẹ̀bùn tí Olódùmarè fún òun. Ó wá sọ wípé bó bá lè ya àwòrán mi má padà wá láti wá gbé ọ kúrò lójú pópó. Tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ ọmọkùnrin ọ̀hún ya àwòrán ọ̀hún dáradára léyìí tó jẹ́ wípé kò fẹ́ẹ̀ sí ìyàtọ̀ nínú àwòrán èyí tí wọ́n fọwọ́ yà àti èyí tí wọ́n fi ẹ̀rọ ayàwòrán yà léyìí tó ru kò gbagídí sókè tó sì ràn ọmọ lọ́wọ́. Ẹ wo díẹ̀ nínú fọ́nrán rẹ̀. But you never do and finish. Yes. You sure how you draw this thing? I You resolve like this. This you resolve. But you never do and finish. Yeah, I go wait. Where you go ready? I don't go that I won't buy the paint, but they never sell them for me. They say how much for the paint? And the paint I never buy. How much? I don't know. We change. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin gbajúgbajà adẹ́rìn-pòṣónú wòlíì àrólé ni ó ti sọ lórí ìtàkùn ayélujára rẹ̀ wípé agbára ń bẹ nínú ọ̀rọ̀. Ó sọ eléyìí pẹ̀lú fọ́nrán fídíò kan eléyìí tó fi sórí ìtàkùn ayélujára rẹ̀ tí í ṣe àsìkò tóun àti Àṣàkẹ́ jọ wà ní nǹkan bíi oṣù kínní ọdún tí a wà nínú rẹ̀ yìí. Lásìkò tí ó ń bá Àṣàkẹ́ ṣeré tó sì sọ wípé kó dọ̀bálẹ̀ kí òun lè gbàdúrà fún un, tó wá sọ wípé òun gbé orin rẹ̀ kúrò láti ẹ̀yìn wá òun sì gbé orin rẹ̀ sí iwájú láti máa lékè téńté. Ní báyìí tí Àṣàkẹ́ sì ti wá di gbajúgbajà olórin tí orin rẹ̀ sì wà ní òkè téńté lórí àtẹ orin báyìí láàrin gbogbo àwọn olórin tí ń bẹ, ló wá sọ wípé ṣe rí pé agbára ń bẹ nínú ọ̀rọ̀. Ẹ wo díẹ̀ nínú fọ́nrán rẹ̀. Dẹ́mi ta ló ní kò mí? Ó fẹ́ gún mi. Oh my God. Oyin ẹ máa wọ nọ́mbà 1 kí mo rí. Ó máa wọ nọ́mbà 1. Kí mo rí. Ó máa wọ nọ́mbà 1. Ó ti wọ nọ́mbà 1. Kí mo rí. 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 Ó ti wọ nọ́mbà 1. Mo ní dájẹ́ náà orí àgbèrè o. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta di àsìkò yìí ọ̀pọ̀ àwọn ènìyàn ló sì ń fi ìkọminú wọn hàn látàrí bí ọ̀wọ́n epo bẹntiró ti ń wà káàkiri tí iye tí àwọn ilé epo sì ń ta àwọn epo wọ̀nyí yàtọ̀ sí ara wọn láti ọgọ́sàn-án 180 naira sí igba náírà 200 naira yàtọ̀ sí iye tí ó jẹ́ náírà márùnlé ní ọgọ́jọ 165 tí ìjọba sọ wípé kí wọ́n máa tà. Àjọ àwọn olókoòwò bẹntiró tí kí òrògbọ̀kú lè jọba IPMA ti sọ wípé owó bẹntiró yìí wá sókè látàrí àìsí bẹntiró ní ibi ìpọ́npọ̀ ìjọba àpapọ̀ tí ṣe NNPC tó sì mú kí iye tí àwọn rẹ epo wọ̀nyí fò fẹ̀rẹ̀ lọ sí 178 naira lè tó ń jẹ́ náírà méjìdín ní ọgọ́sàn-án pé èló ni àwọn fẹ́ tà nígbà tí àwọn ti ra ọ̀wọ́n. Ló wá sọ wípé kò sí ohun kan tó fa ọ̀wọ́n gógó epo wọ̀nyí bí kò ṣe àìrí epo yìí rà láti ibi ilé ìgbọ̀npọ̀ ìjọba àpapọ̀. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì ìlúmọ̀ọ́ká adẹ́rìn-pòṣónú remote ló ti fi ìkọminú rẹ̀ hàn lórí ọ̀rọ̀ ìkún omi eléyìí tí àpẹẹrẹ rẹ̀ ti ń farahàn báyìí ní ìlú Èkó. Ó sọ wípé ó ṣe ní láàánú pé ìjọba Èkó pẹ̀lú fúnra wọn wá sórí ìtàkùn ayélujára láti wá sọ wípé kí gbogbo àwọn káwọn máa múra sílẹ̀. Ó sọ pé lórí kíni nítorí wípé àwọn ènìyàn sì dákẹ́ rọ́rọ́ bí ẹni wípé ìjọba ò tiẹ̀ sọ nǹkan kan. Ó ní ìkọminú ti wà o nítorí pé jẹ́jẹ́ òun lòun wà nílùú Ìbàdàn tí wọ́n ní pé kó máa bọ̀ nílùú Èkó ṣé wọ́n fẹ́ fi ìkún omi gbé òun lọ òun lòun ṣe wá sí ìlú Èkó. Ó ní nítorí náà gbogbo owó tó bá yẹ kóun fi jẹun lásìkò yìí òun yóò fi lọ ra aṣọ ìdáàbòbò tí í ṣe aṣọ ìléfò lórí omi life jacket nítorí wípé ìkún omi ń bọ̀. Kódà kò ṣàìsọ nípa arákùnrin kan ẹni tó yẹ kó lọ ra ọkọ̀ ojú omi tó sì lọ ra ọkọ̀ ayọ́kẹ́lẹ́ bẹ́ǹsì lásìkò tí a wà yìí lè tó sọ wípé àwọn ènìyàn ò gbáradì rárá. Ẹ wo díẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀. Dẹ́tẹ̀ ìdìbò mi burúkú tó ń bọ̀ yẹn ó ti dé Banana Island ó ti dé Bitonsin ṣé gbogbo come to Lagos ṣé trap tẹ́lẹ̀ dé Ìbàdàn ni mo wà ń bàdàn mi jẹ́jẹ́ jẹ́jẹ́ tí mo rán ṣàyè mi tí mo ṣe láìpẹ́ mi tí mi ń dùn ẹ ti dé mi wá lẹ́kọ̀ọ́ sí kọ́ mi wá gbé mi lọ ìsájọ plan ìyẹn kọ́ ló bá mi sìn ẹ̀ sọ̀rọ̀ ń pa ìbí wà lọ́tọ́ kí ni bá ti ṣẹlẹ̀ ìgbà tó bí wọ́n bẹ̀rẹ̀ sí ní dá wà lálẹ́ lókì
ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní ẹ kú oríire ọjọ́ ìbí olóògbà orí ìtàkùn ayélujára kan sí gbajúgbajà ìlú mọ̀ọ́ká olórin ẹ̀mí ni Tope Alabi bí ó ti ń ṣe ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ léyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì ń kí màmá náà wípé yóò ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé. Ajá àbálẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá lórí tẹlifíṣàn Orisun sọ wípé àṣèyíṣẹ́ mi kò ní jùbà ìlọ fún ajá àbálẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá wa fún ti àsìkò yìí ṣùgbọ́n ká tó máa lọ ẹ jẹ́ ká máa rántí wípé má rẹ̀wẹ̀sì má kọ̀mínú má jáyà nígbà tí ìpèníjà tàbí wàhálà bá dé ó ń sún ọ síwájú sí ni nítorí náà múra dé ọjọ́ ìpèníjà láti lọ sí ìpele tó kàn ájú wá ṣe tí tó fi máa di ọ̀la lágbára Olódùmarè táwọn máa fi ire àti àánú pàdé Ṣògorẹ́nìkejì ló sọ wípé má ṣe burúkú o nítorí pé yóò padà bọ̀ wá bá ọ ó dàbọ̀.